tí kankan fún wa mọ́ rárá tí ìyà yìí pọ̀ gan tá à ń jìyà gan tó jẹ́ pé ìyà yìí gan ó sún mi débi tí mo ti lọ ń tọrọ owó níbi apalọ̀. Wọ́n máa ń sọ fún mi tẹ́lẹ̀ pé wọn ò fojú yẹn ríran mọ́ bọ̀ èmi ò gbàgbọ́ torí bọ́ọ̀lì ṣe é ṣe náà náà yẹn ṣe bọ̀ wọ́n sọ fún mi pé ojú yẹn pé wọ́n fi rí nǹkan kan mọ́ but there was a day tí wọ́n gbé mi bá a ṣe ń lọ nìyẹn kíní àwọn nǹkan kan wà tó máa ń fò sójú èèyàn báyìí tó máa ń tàyàn yẹn bó ṣe fò sí ojú ilé tán ń lò yẹn nìyẹn in fact bá a ṣe ṣubú nìyẹn. lórí ọ̀kadà. bẹ́ẹ̀ni ní kó má ṣọ̀kadà yẹn mọ́ wọ́n ní àwọn máa lọ ta ọ̀kadà mo lẹ́ẹ̀ má ta torí tẹ bá ta a máa náwó yẹn à ń ná tán kí la wá fẹ́ máa jẹ mo ní màá ṣe ọ̀kadà yẹn. ìgbà tí challenge yìí dé tó di pé wọn ò rí nàmọ́ dáadáa àwọn ò lè ṣiṣẹ́ owó láti bọ́ yín láti bọ́ àwọn ọmọ ẹ wàá rò wípé òun ṣé mi máa lè kó pẹ̀lú máyì kí n fáìn wé ara mi. rárá sà mi ò rò rárá. ẹ rò rí rárá. rárá. ti ń yọ mí lẹ́nu tipẹ́ láti bí 2003. lásán orúkọ mi ni Owóládé Mary Daniel. Owóládé Mary Daniel. bẹ́ẹ̀ni sà. now ẹ kàn tí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí kí ló sún yín dé ìdí iṣẹ́ ọ̀kadà kí ló sún yín dé ìdí iṣẹ́ ọ̀kadà. ọ̀rọ̀ tó lágbára ni torí ìgbà tí ọkọ mi wà ọkọ mi náà ló ń ṣiṣẹ́ ọ̀kadà yẹn tẹ́lẹ̀ but ìgbà tó ń lọ school náà ti ní problem ní ojú cataract so wọ́n operate ojú yẹn gbà yẹn wọ́n kàn fi rí ni wọ́n fi ríran dáadáa ẹyọ kan so ìgbà tí ò sí kankan fún wa mọ́ rárá tí ìyà yìí pọ̀ gan tá à ń jìyà gan tó jẹ́ pé ìyà yìí gan ó sún mi débi tí mo ti lọ ń tọrọ owó níbi apalọ̀ nígbà kan so kò sí kankan nígbà yẹn bí apá wa mo wà ní oyún gan ibi ń pa mí gbà yẹn náà so a wá wò pé kí la lè ṣe ni a wá fi wò pé ká lọ gba machine installment so machine yẹn la wá gbà tí ọkọ mi fi ń ṣe ọ̀kadà so ọ̀kadà yẹn ló wá ń ṣe dítù bó ṣe ń ṣe yẹn mo rò pé direct breed tó ń wọ ojú yẹn so wọ́n máa ń sọ fún mi tẹ́lẹ̀ pé wọn ò fojú yẹn ríran mọ́ bọ̀ èmi ò gbàgbọ́ torí bọ́ọ̀lì ṣe é ṣe náà náà yẹn ṣe bọ̀ wọ́n sọ fún mi pé ojú yẹn pé wọ́n fi rí nǹkan kan mọ́ but there was a day tí wọ́n gbé mi bá a ṣe ń lọ nìyẹn kíní àwọn nǹkan kan wà tó máa ń fò sójú èèyàn báyìí tó máa ń tàyàn yẹn bó ṣe fò sí ojú ilé tán ń lò yẹn nìyẹn in fact bá a ṣe ṣubú nìyẹn. lórí ọ̀kadà. bẹ́ẹ̀ni ìgbà yẹn lẹ ti wá gbà wípé ojú kejì yẹn ò ṣiṣẹ́ nítòótọ́. bẹ́ẹ̀ni ìgbà yẹn ni mo tó gbà pé mo wá ṣẹ̀bì lọ́hùn mo ní so nǹkan tẹ̀ ń sọ fún mi òótọ́ ni wọ́n ní sáwọn wá parọ́ ni pé wọn ò lo ojú yẹn mọ́ ó ní mo wá fi wò pé ẹ lè sọ̀kadà mọ́ bàtà lọ sí hospital owó tá ń béèrè lọ́tún ló sì kù sí owó tá lè fi ṣe torí tá bá wọ bí owó ni tá bá wọ bí owó ni. ìyẹn ni pé kò sówó tẹ́ lè fi take care wọn. bẹ́ẹ̀ ni sà so the little ta dẹ̀ ń rí náà ni àwọn ọmọ yẹn fi ń lọ school á jẹun láàárọ̀ ọ̀sán alẹ́ mo wá sọ fún wọn mo ní kó má ṣọ̀kadà yẹn mọ́ wọ́n ní àwọn máa lọ ta ọ̀kadà mo lẹ́ẹ̀ má ta torí tẹ́ bá ta a máa náwó yẹn à ń ná tán kí la wá fẹ́ máa jẹ mo ní màá ṣe ọ̀kadà yẹn mi tiẹ̀ tí expert rárá torí tí bá ṣe ń gun ọ̀kadà mi ò lè tán bọ́ nígbà yẹn bẹ́ẹ̀ ni nígbà yẹn mi ò lè tán bọ́ àwọn ò believe pé mi ò lè tán bọ́ tá a bá ti ń lọ tó bá yẹ pé tí mo fẹ́ gbé along the road ló ti fẹ́ dúró mo máa gbé but díẹ̀ mo wá expert dáadáa mo sọ fún wọn mo ní ẹ má ṣọ̀kadà mọ́ ẹ fi sílẹ̀ fún mi. ẹ̀yin wá decide pé fẹ́ máa ṣọ̀kadà. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin gbogbo ayé tẹ̀ ń wò mí ṣe rí i pé eléyìí tún lágbára now ẹ wá jẹ́ kí n bi yín ní ìbéèrè kan ìgbà tí challenge yìí dé tó di pé wọn ò rí nàmọ́ dáadáa àwọn ò lè ṣiṣẹ́ owó láti bọ́ yín láti bọ́ àwọn ọmọ ẹ wàá rò wípé òun ṣé mi máa lè kó pẹ̀lú máyì kí n fáìn wé ara mi. rárá sà mi ò rò rárá. ẹ rò rí rárá. rárá. ẹ fẹ́ràn ọkọ yín gan nìyẹn o. bẹ́ẹ̀ ni sà. wow tabaníká wá wò ó owó ń wọlé gan di ọ̀kadà yẹn o. owó díẹ̀díẹ̀ ló ń wọlé torí ìgbà míì tí bá ṣiṣẹ́ dáadáa tí bá gbéra láàárọ̀ wọ bíi 6 alẹ́ torí mo láwọn hospital máa ń gbé so tí bá gbéra bíi 6 the little tí bá lè ṣe the 6 yẹn máa fi sílẹ̀ fún first born mi tí bá ti lọ bẹ́ẹ̀ yẹn ó pẹ́ mi ju bíi 5:30 sí 6 mo máa wọlé bẹ́ẹ̀ ni sà so tí bá wò ó tí bá yọ owó epo kúrò yọ gbogbo ẹ̀ kúrò ìgbà míì mo lè rí bíi 10 torí àwọn ọkùnrin máa ń bless mi gbà míì tí bá ti gbé àwọn ọkùnrin wọ́n máa ń touch pé obìnrin ṣe ọ̀kadà bẹ́ẹ̀ ni mo lè gbéyàn ní 500 wọ́n fún mi ní bí 1000 even mo rẹ́ tí mò ń gbé 400 tó jẹ́ pé wò ó gbà míì obìnrin lélẹ̀ ó lè fún mi ní 3000 so bẹ́ẹ̀ yẹn mo ṣe máa ń rí owó àfi jẹun. àwọn ọmọ mélòó gan lẹ bí. 4 ni wọ́n. ọmọ 4 lẹ bí. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin dẹ̀ lẹ́ ń responsible. no ẹ wá jẹ ẹ jẹ́ n bi yín láwọn kankan. àwọn ẹbí yín ń kọ́ àwọn ẹ̀gbọ́n àwọn bàbá àwọn ìyá àwọn àbúrò ṣé kò wá sẹ́nibọ̀dì tó dìde nínú gbogbo wọn ni. kò sí o torí mo wá láti poor family
even kí tó marry èmi àtàwọn ẹ̀gbọ́n mi àti ìyá àti bàbá mi ló máa lọ sóko tó máa gbé àáké wọ́n máa lagi lóko báyìí àwa mú okùn á dì í àwa máa gbé lọ sóko sí ìgboro a máa ta bẹ́ẹ̀ ni ìgbà tí a ṣe yẹn díẹ̀ a tún bọ́ sí kinní kan wọ́n máa ń pe kinní yẹn ní bóyá ọ̀sọ́pa yẹ́lò báyìí ní ewé igi ni wọ́n máa ń fi kinní ibà ni ìyẹn náà wọ́n á dì í àkìrì ẹ̀ ìgbà míì ògùsọ̀ tó máa fi ń tan ìyẹn ni pé lédè kan wá láti ìdílé tí Ọlọ́run jogún owó fún. bẹ́ẹ̀ ni even till now mọ́ mi torí dáàdì mi ti kú mọ́ mi máa ń lọ sóko ni wọ́n máa ń báyàn sánlẹ̀ wọ́n á sanwó fún wọn kó tó jẹun. gbogbo ẹ̀yin èèyàn olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri orílẹ̀-èdè ayé ṣẹ́yìn náà gbọ́rọ̀ lẹ́nu màdámù yìí now tó bá jẹ́ pẹ́ lómi ni a ti wò pé wo bó bá jẹ́ iṣẹ́ olóṣó jẹ́ ọ̀rọ̀ máa ṣe kàn tí ẹ̀ wá rò débẹ̀ rí pé abẹ́ jẹ́ kémi náà tí ìṣe ara mi kí n wá nǹkan kan ṣe. rárá o torí mo máa wò pé mi ò lára so ẹ̀mí yín ò gbé. ẹ̀mí mi ò gbé. báwo lẹ ṣe ń kó pẹ̀lú àwọn ọmọ yẹn láti lọ school báwo lọ̀rọ̀ owó báwo lówó iléèwé àti jẹ àti mú gbogbo ẹ̀ ṣówó ọ̀kadà náà wá ká. rárá o kò ká ó ní ọ̀nà tá a máa ń gbé gbà. ọ̀nà wo lẹ ń gbé gbà. mo máa ń gba grooming ni. owó grooming ìyẹn tẹ́rìbù grooming lẹ́ ń gbà. bẹ́ẹ̀ni so tá a bá ti gbà bẹ́ẹ̀ yẹn mo lè gba bí 100 so 100 yẹn 225 fún nílé dé. lè máa dá padà. bẹ́ẹ̀ni so mo lè sanwó sún àwọn ọmọ mi lára dìlítì tó bá kù a tún lè máa fi ìgbà míì wà tó jẹ́ pé ìwé àwọn ọmọ mi lè tán àárá so bá a ṣe máa ń ṣe síra nìyẹn àti owó ọ̀kadà tí bá ti pa wá náà a máa ń lò. gbogbo abiyamọ ayé mo rí pé ẹ pèdè kan wípé there was a time tí èèyàn kan wá bá yín tí wọ́n gbé yín lọ sọ́dọ̀ secretary bóyá state secretary to the governor àbí nǹkan kan ṣé wọ́n gbé nǹkan kan ò jáde gbẹ̀mú ò jáde ńbẹ̀ ní kí ló ṣẹlẹ̀. ṣé mo lè dárúkọ ẹ dárúkọ ẹ já gbọ́ ìgbà tí o bá ti ṣe rọ́lá là ń pa ẹ sọ̀rọ̀. ó ní mo gbé máa yẹn lọ́jọ́ yẹn bí mo ṣe gbé wọn lọ́jọ́ yẹn wọ́n wà impress gan pé báwo lobìnrin ṣe ń gun ọ̀kadà bíi eléyìí pé mi ìdè á ń du ọ̀kadà yẹn bíi obìnrin rárá ó yẹ kán wá àkànṣe sọ̀rọ̀ mi bó ṣe wá gbé mi lọ sí governor's office nìyẹn. ìyẹn ní ìpínlẹ̀ wo nìyẹn. ní Èkìtì ń bí Adó Èkìtì ń bí. ok bẹ́ẹ̀ ni sà so ìgbà tá a dé ọ̀dọ̀ ẹ̀ a wọ ọ̀dọ̀ woman yẹn bá a ṣe wọ bẹ̀bí ilé yìí ó wá ní èmi bá a ṣe wọ bẹ̀ so wọ́n wá ní ọkọ mi kọ́ mo la òun náà ló jókòó yìí wọ́n rí wọ́n ṣe jókòó yẹn wọ́n wá ní pé kí la fẹ́ ká ṣe fún wa a wá explain fún wọn pé a ní mẹ́sìn tàbí ṣiṣẹ́ tó bá tiẹ̀ lè fún wa ní owó díẹ̀ tó bá tó mi bẹ̀rẹ̀ business pé a ta mẹ́sìn yẹn mọ owó pé torí mẹ́sìn yẹn gẹ̀ẹ́sọ̀mẹ́ǹtì náà àti sanwó ẹ̀tàn gbà yẹn wọ́n wá lè lò lókù tí a fẹ́ san a kọ́ síbẹ̀ fún wọn kó yé bélébélé lókù wọ́n wá lókè pé ká máa lọ wọ́n máa get back sí wa mo kọ lẹ́tà wa wọ́n ní kí n lọ submit lẹ́tà yẹn mo submit lẹ́tà yẹn ọkàn mi tiẹ̀ balẹ̀ pé Ọlọ́run ti ṣe. ẹ ti dọ́dọ̀ gọ́vnà owó dé. mo ti dọ́dọ̀ gọ́vnà pé owó ti dé ọkàn mi ti balẹ̀ but since last year over 6 months nsìn mi ò gbọ́n kankan. nǹkan kan ò jáde. rárá láti bẹ̀. ẹ̀ẹ́dẹ̀ dé ọ́fíìsì gọ́vnà. bẹ́ẹ̀ ni mo wọnú ibi tí woman yẹn wà gbogbo èèyàn ló mọ̀ ọ́n òbí tó bá rí mi gan tó bá rí fídíò yìí àti mi pa ọmọbìnrin yẹn lè even there was a day tí mo gbéyàn wọnú ọjà mo wá rí mi mọ nǹkan tó wá ṣe inú ọjà lọ́jọ́ àwọn security guide mo wá táàpù kan lára security yẹn mo ní kó jọ pé mo fẹ́ kàn rí mi bó ṣe àwọn èèyàn kàn fún mi ní space díẹ̀ mo wá kí ẹ̀ràmà wọ́n kàn báwo ni àkújọ mẹ́ta kú iṣẹ́ pé tí bá tẹ̀tù kí wọn wọ́n lè rántí mi kò sí kankan tó jáde fún mi rárá tí mo dẹ̀ fi ń ṣiṣẹ́ mi lọ. ó lágbára o gbogbo ẹ̀yin abiyamọ ayé ìjọba ìpínlẹ̀ Èkìtì ìjọba mo mọ̀ pé ìjọba gómìnà Yèbánjí Báyọ̀mí ẹ má jẹ́ n tí sọ̀rọ̀ mo mọ̀ pé wọ́n máa rí fídíò yìí tó bá dẹ̀ rí fídíò yìí n tó yẹ kán ṣe wọ́n máa ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀yin abiyamọ ayé èmi ò tí ì rí akọni tó máa ń sọ pé akọni obìnrin kì í ṣe pé tọ̀rọ̀ ẹnu tàbọ̀rọ̀ nǹkan ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ fúnra yín èmi ò mọ̀ ní tẹ́ ẹ fẹ́ o kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín báyìí. ẹ jọ̀ọ́ gbogbo yín tẹ́ bá ní lọ́kàn láti ṣàánú fún mi ẹ̀yin náà ní kàn ṣòro àwọn yóò ní kàn ṣòro agbára Ọlọ́run nǹkan tí mo fẹ́ ni pé torí mo kọ́ṣẹ́ mi ò fẹ́ wà nù ìyá yìí rárá ni torí tẹ́ bá wo ọwọ́ mi in fact àánú mi gan máa ṣe yín àwọn ilé tó ti lápá gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kó yọ mí kúrò nù ìyá torí mo kọ́ṣẹ́ tailor bọ̀ kò sówó tí màá fi ra machine then mo tún mọ bó ṣe ń ṣe poultry mo ti sin adìyẹ rí nígbà kan àti ẹlẹ́dẹ̀ àsìn ẹlẹ́dẹ̀ rí aláìkí iṣẹ́ poultry gan iṣẹ́ poultry yẹn mo ti like ẹ̀ even mo kọ́ṣẹ́ tailor náà ẹni ilé tán bá ti lè ṣe fún mi nínú méjèèjì kí nǹkan má ṣọ̀kadà mọ́ torí ọ̀kadà yẹn mi ò fẹ́ ṣe mọ́ rárá tí bá ṣe ara mi bẹ́ẹ̀ rí bí mo ṣe dúdú àwọn ibi tí aṣọ ń bò nìkan ló jẹ́ natural body mi tí ó ṣe kinní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi fẹ́ ṣọ̀kadà mọ́ torí kò rọrùn láti àárọ̀ wọ bí 6 ìrọ̀lẹ́ kò rọrùn bí mo ṣe jókòó yìí gan ẹ̀yìn báyìí ó máa ń dùn mí
but mi ò ní choice ẹ jọ̀ọ́ torí ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ọmọ mi kékeré gan òun gan ní problem ojú yẹn tó bá yẹ pé kò sùn ó ti sùn báyìí tó bá yẹ pé kò sùn ni màá mú wá ẹ rí torí tó bá dà bíi tó 7 tálẹ̀ ò tí ì lẹ́ kò ń rí nǹkan kan mọ́ a máa ń di ọwọ́ ẹ̀ mú ni even school lọ́sàn-án tó bá gbé nǹkan fún fóònù gan bó ṣe máa gbélé lé tí ò bá gbé bí elé kò ń rí torí mi ò fẹ́ irú nǹkan tó ṣe bàbá ẹ̀ kó tún ṣe ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ má jò fọ́ lójú o ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ owó ni ò sí ìrànlọ́wọ́ kankan ò sí ni ò jẹ́ kí n ti gbé lọ láti gbé lọ hospital láti lọ ṣe nǹkan tó yẹ kí n ṣe ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run ilé owó tó àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó kù náà torí àti sanwó school gan ó nira ẹ jọ̀ọ́.